tá bá bẹ̀rẹ̀ sí ní wò ká lọ sínú ọ̀rọ̀ ẹ rí pé waqila àwọn kan sọ wípé ọmọ 44 years ni Ìyá Khadija nígbà Ànábì fẹ́ fẹ́ wọn, àwọn kan sọ wípé ọmọ 45 years, àwọn kan sọ wípé ọmọ 35 years, nígbà àwọn kan sọ pé ọmọ 28 years, táwọn kan ní ọmọ 25 ni àwọn èèyàn sọ bẹ́ẹ̀. àmọ́ ká tó wá máa tẹ̀síwájú ó rí pé àárí àwọn riwayat gbà wá tá a bá lọ sọ́dọ̀ àfáàwá Ibn Sa'd nínú at-Tabaqat al-Kubra nínú ẹgbà wá tí wọ́n gbà wá látọ̀dọ̀ àfáàwá al-Waqidi Anil Muttalib bun Abdullah bun Hantab wọ́n láwọn méjèèjì ni wọ́n sọ wípé tazawwajaha Rasulullahi sallallahu alayhi wa sallam wa huwa yawmaidhin ibnu 25 sana wa Khadijatun ibnatu 40 sana. Nínú àkọọ́lẹ̀ táwọn mú wá wọ́n ní níjọ́ tí Ànábì Muhammad sallam tó fẹ́ fẹ́ ìyá wa Khadija wọ́n lá Ànábì ń jẹ́ ọmọ 25 years tẹ́ ń pè ní ọmọ ọdún 25. wọ́n ní ìyá wa Khadija gbà náà 40 sana wọ́n lòun wà lọ́mọ 40 ọdún. tá a bá wo riwaya eléyìí tí ó mọ̀ túmọ̀ sí wípé tá a bá ní bá nìní yóò fi ọdún 25 yóò fi ju Ànábì lọ. Ibn Abdul Barri rahimahullahu ta'ala tó yẹ pé àwọn fayélẹ̀ ní 1466 al-Hijriya tá a bá lọ kátírà àwọn tí wọ́n ń pè ní al-Isti'ab nínú ọ̀rọ̀ táwọn mú wá ń bẹ̀ wọ́n ní kánàtì idh tazawwajaha Rasulullah sallallahu alayhi wa sallam bintu 40 sana wọ́n ní nígbà Ànábì fẹ́ àwọn gbà yí pé ọmọ 40 ọjọ́ ló fẹ́ fa aqamat ma'ahu sallallahu alayhi wa sallam 24 sanatan wọ́n ló yọjọ́ tá Ànábì fi bá lò tí wọ́n fi gbé papọ̀ àwọn ní ó jẹ́ ọdún 24 years. wọ́n ní watuwufiyat wa hiya bintu 64 sana wa 6 ashhur wọ́n ní nígbà tí Ìyá wa Khadija ó jáde láyé àwọn ló jáde láyé at the age of 64 years and 6 months lọ́dọ̀ àfáàwà tá a dárúkọ wọn ni Ibn Abdul Barri àkọ́kọ́ àfáàwà Ibn Sa'd nígbà tẹ́ni ẹlẹ́ẹ̀kẹta fẹ́ sọ̀rọ̀ àfáàwà Ibn al-Athir nínú tírà àwọn tí wọ́n pè ní Asadul Ghaba àwọn ní kana umruha hina idhin 40 sana wọ́n lọ́jọ́ orí Ìyá wa Aisha gbà náà wọ́n lọ́mọ 40 ọdún ni. Al-Imam an-Nawawi rahmatullahi alayhi nígbà táwọn fẹ́ sọ̀rọ̀ nínú tírà wọn tí wọ́n pè ní Tahdhibul Asma' wal Lughat nígbà táwọn fẹ́ sọ̀rọ̀ wọ́n ní tazawwajaha Rasulullahi sallallahu alayhi wa sallam wa laha yawma idhin 45 sana wọ́n lọ́jọ́ orí ẹgbà náà 45 years ni. ṣe rí pé àwọn tá ń sọ bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn àwọn ní 40 years lọ́jọ́ orí Khadija nígbà Ànábì ó fẹ́ àmọ́ wọn àṣeyè méjì lórí ọjọ́ orí Ànábì pé ọmọ 25 years l'Ànábì wá ń gbà náà. nígbà táwọn dọ́dọ̀ al-Imam an-Nawawi fi kitabihi Tahdhib al-Asma' wal Lughat nígbà táwọn fẹ́ sọ̀rọ̀ wọ́n ní tazawwajaha Rasulullah sallallahu alayhi wa sallam wa laha yawma idhin 45 sana wọ́n lọ́jọ́ orí ẹgbà náà ó ń jẹ́ ọdún 45 years tàbí ká ní ọdún 45. afáwọn ni waqila ó lámọ́ àwọn kan sọ wípé ẹbá mọ́mọ́ yẹn dání ọ̀rọ̀ tí Imam an-Nawawi sọ ní ẹbá múlú tọ̀ ní dání. Al-Imam an-Nawawi nínú tírà àwọn ìgbà tí wọ́n sọ̀rọ̀ wọ́n là Nábì yìí fẹ́ níyàwó nígbà tó wà lọ́mọ ọdún 45 45 years wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n wá ní waqila àwọn kan sọ pé 28 wọ́n lọ́mọ ọdún 28 ni wọ́n 28 years wọ́n sọ bẹ́ẹ̀ ṣàpé àwọn òjò wọ́n ní waqila àwọn kan sì sọ wípé 40 àmọ́ lọ́dọ̀ ọ̀tà wọn 45 years ni àmọ́ àwọn kan sọ pé 28 years lọ́jọ́ orí Khadija àwọn kan sọ wípé 40 years lọ́jọ́ orí ẹ̀ ọ̀rọ̀ tí Imam an-Nawawi táwọn sọ fún wa nìyẹn. tá bá lọ ka Tarikhu Dimashq nígbà táwọn fẹ́ sọ̀rọ̀ nínú tírà tí wọ́n ní annaha tuwufiyat fi Ramadan wọ́n ní Ìyá wa Khadija kú ní oṣù Ramadan sana 10 min an-nubuwah lọ́dún 10 tá Ànábì ṣe kíni tó dá Ànábì Ọlọ́run wa hiya bint 65 sana wọ́n ní nígbà náà wọ́n jẹ́ ọmọ ọdún 45 léyìí tí ń já sí pé kíni o 65 years. wa qala Ibn Hajar nígbà tí Ibn Hajar fẹ́ sọ̀rọ̀ fi kitabihi al-Isaba nígbà táwọn fẹ́ sọ̀rọ̀ wọ́n wá mú ọ̀rọ̀ wá wọ́n ní an Hakim ibn Hizam látẹnu Hakim ọmọ Hizam annaha wọ́n lọ́jọ́ orí rẹ̀ ń jọ́nà o kanati asannu min an-nabi wọ́n ló dàgbà ju Ànábì Muhammad lọ bi 15 sana yani bi 15 sana pẹ̀lú ọdún 10 pẹ̀lú ọdún 15 jàre 50 years wọ́n lóun ló fi ju Ànábì lọ. Ibn Asakir nínú Tarikhi Dimashqi ta kóòtù yẹn náà àwọn wá ní Tariqil Fudail min Tariqil al-Mufdil nínú ojúpọ̀nà àfáwà tí wọ́n ń pè ní al-Mufdil
al-Gulabi hanil Waqidi annahu qala wọ́n láwọn sọ wípé o ajma ashabuna pé ẹnu àwọn èèyàn wa kò anna awwala imra'atin tazawwajatin nabi pé àkọ́kọ́ obìnrin tó kọ́kọ́ fẹ́ Ànábì Muhammad tazawwajatin nabiyya Khadija bintu Khuwailid òun náà ni Khadija ọmọ Khuwailid wọ́n ní wa iya yawmaidhin bintu 44 sana wọ́n ní nígbà náà ó ń jẹ́ ọmọ ọdún 44 years léyìí jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn tàwọn tẹnu wọn kò sí. Naam ṣe ipá wọn ọ̀rọ̀ tá mú wáyìí à ń sọ àfá alágbájá sọ báyìí àfá àtàmẹ̀dú sọ báyìí àfá àlàkásẹ̀gbé sọ báyìí ẹ wá jẹ́ àwa lọ sínú ọ̀rọ̀ tá a fẹ́ sọ gangan